Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Gbogbo ọmọ Yorùbá ní tilé toko mo tún kí yín lẹ́ẹ̀kan sí. Mo sọ pé jíjáde lẹ́nu ibi tí Yorùbá nation dín nísìnyí, tá bá lè jáde lẹ́ẹ̀mejì ní èdè màmá ṣe. Nǹkan tí mo fẹ́ dá sí ni ọ̀rọ̀ water bill tí àwọn Fúlàní plan. Lórí ọ̀rọ̀ water bill yẹn ọ̀rọ̀ pọ̀ gan lé lórí. Ṣé rí one thing mo kọ́kọ́ jẹ́ kọ́ mọ̀ pé ṣé rí gbogbo water bill gbọ́n tẹ̀yẹ̀ rí yẹn àtàwọn pósítà tó ń gbé sí Tinubu Square ní lẹ́kọ̀ọ́ yẹn, gbogbo àwọn kan tí condition tó ń gbé Tinubu sí ni òní gbogbo àwọn kan tẹ̀ ń rí yẹn. Ìfẹ́mi yẹn ti gé ìsàkóso àwọn condition tó ń gbé sí nìyẹn. Ṣé rí tó máa ti lè sign that water bill ẹ jẹ́ ìsọ̀kò tó máa ṣẹlẹ̀. So even though tẹ́ bá tẹ̀ wá fight ẹ bá fẹ́ gba Yorùbá nation wọ́n máa náwọn òta títí wọn páàjọ fẹ́ máa lo ọ̀nà yẹn ni game tó ń play lẹ́nu. So plan C wọn náà ń lò kalẹ̀ in case tí Yorùbá nation bá bọ́ sí tó máa fẹ́ jókòó negotiate wọ́n máa náwọn òta omi páàjọ lomi ni claim tó máa fẹ́ claim nìyẹn. So wọ́n á ní kàn create ọ̀nà fún wọn káwọn náà fi lè máa lọ sómi. Ṣé ẹ get it sìn? So game tó fẹ́ play ni mo sọ fún yín. That's plan D, not plan D wọn àbí plan F wọn ni. Because wọ́n plan wọn tí kan bá ti rí pé kò fẹ́ wọ́n á lu wọ́n máa ń shuffle eléyìí tó bá rí pé ó need lásìkò yẹn náà máa lọ yọnu gbogbo àwọn plans wọn. So the plans are not straight but they have a lot of different plan Fulani. Dem go kí ni kò mọ̀ fẹ́ sọ ni pé ṣe rí gbogbo problem tá à ní sìn ni mo sọ pé ṣe rí àwọn ọba wa àwọn elite wa àwọn politician ti wa àwọn Yorùbá ló tà wá àwọn náà fún wa ní èdè kí gangan. Mo ti máa ń sọ ní ṣùgbọ́n ní kékeré ní ti Fúlàní but àwọn titi wa yẹn náà tà wá yẹn mo títà tó ń dẹ̀ wá tà wá wọ́n tà wá débi pé wọ́n tún kó knife pẹ̀lú àwọn ará Britain màá yọ sọ fún yín yes ìyẹn ló ń empower wọn tó bá jẹ́ Fúlàní nìkan ni pẹ̀lú pressure táwọn bàbá wa yẹn àwọn bàbá òfò àwọn ọba àdánù àtàwọn elite òfò yìí rí ni wọ́n ti succumb. Ṣé n get it so influence yẹn ló ń push wọn ló jẹ́ kán stay adama kán stay hardened báyẹn tó ń ṣẹlẹ̀ mọ́ sọ fún yẹn but wọ́n wá mọ̀ pé Britain gan kò lè dá Yorùbá nation dúró ibi táwọn bàbá yẹn tí mo sọ pé àwọn bàbá tẹ̀ ń wò yìí wọ́n àgbàlagbà ni wọ́n but wọ́n gbogbo ọkọ náà ni common sense wọ́n pé àtàwọn bá wa gbogbo ní common sense wọ́n pé dídí náà pé tí èwo nation bá dìde Britain gan ò lẹ́nu bẹ̀ nǹkan tí ò yé wọn nìyẹn tí gbogbo abájọ pa ọ̀pọ̀ tá a jáde pé sẹ́gun wọn tàwa nation gbogbo àwọn bá gbogbo jáde Britain máa jáwọ́ ń bẹ̀ pátápátá ó máa dance to your own tone ni but àwọn bàbá táwọn wo àwọn bàbá tó máa ń pè bàbá tó ń kàwé tó ń ọba yẹn wọn ò ní initiative tó dé gbogbo level yẹn tí populist bá dìde ẹ̀yin ní Britain máa bá negotiate wọn ní lọ bá Fúlàní negotiate lè tó ń bá Fúlàní negotiate wọn ẹ̀ṣẹ̀ wọn á já búrẹ́dì fẹ́yìn bàbá yìí ṣẹ́ni pé tó máa sọ pé mo sọ bàbá yìí pé gbogbo nǹkan náà ní common sense ẹni rọ I know what I'm saying bàá jẹ́ tún go back kẹwọ́ àwọn Fẹ́nifẹ́re tó náà ń jà fún Yorùbá nation lè ra Fẹ́nifẹ́re kọ̀ọ̀kan kó support Yorùbá nation àwọn òde làá mọ̀tàrí wọ́n fight fún Yorùbá nation wọ́n fight fún Yorùbá race but ṣé nígbà tí tó dójú ẹ̀ ti pé tí Yorùbá race kankan nídìí wọn rí pé wọn jáde ra so these people they just been fooling us long time àwọn bàbá tẹ̀ ń wò yìí but Ọlọ́run ní sọ fún yín pé kẹ́mọ̀ ẹ pé sẹ́ ilẹ̀ Yorùbá ti dúró kò tí yé yín ni bọ̀ ó máa yé yín bọ̀ nígbà tó máa ṣe yé yín yẹn á ti yẹ̀lẹ̀ fún yín gbà kò ní yé yín rally yẹn máa wáyé wọ́n dẹ̀ máa declaration of Yorùbá nation máa wáyé tó bá wáyé ńgbà yẹn ẹ̀yin youth ni mo ní bá lọ́rọ̀ gbogbo ẹ̀yin youth tẹ́ rí gbogbo bó ṣe ń lọ yìí tó bá dójú ẹ̀ tán ẹ má ṣàánú ẹnìkankan nu wọn anybody nu ẹ má ṣàánú wọn àti gbọ́ pé àwọn OPC àwọn ọba yẹn ti lọ ń sọ pé àwọn OPC ló máa gáìdàn tó bá délẹ̀ tí kan bá dàrú ẹ̀yin ọmọ OPC ẹ ṣọ́ra yín kájọ wá jàjà ká gbalẹ̀ wa ni ẹ ṣe ti yín ká gbajìlẹ̀ Yorùbá ẹ má lọ protect ẹni ọba kankan ẹ má lọ protect ẹni king kankan pé ṣẹ́tẹ̀ pé ẹ má protect ọba kankan tó bá dójú agbára yín kò ní ká ẹ gbà bẹ́ẹ̀ gbogbo secret yín ẹ lọ ń protect ẹni tó bá délẹ̀ àwọn fún àwọn OPC tó máa protect àwọn ọba wàláì ẹ gbà mí sọ fún mi ó máa dójú ẹ̀ ọba tí ò bá ti rí flag ilẹ̀ Yorùbá síwájú kínní ẹ̀ tí ẹ bá kò wá ṣe pé tàbí pọ́ bó òfò ọba àdánù ní ọ abẹ́lì tí o ṣe bàbá bó fò ní ẹ kó bá gbé Yorùbá flag sọ́jú wàláì wàá jẹyún ẹ̀ṣù àwọn tó ti tẹ̀ lójúmọ́lẹ̀ wọ́n á tẹ̀sí yín padà gbogbo pátá
àsìkò ẹ̀sán lédè mo sọ pé àsìkò ẹ̀sán fọmọ Yorùbá lélẹ̀ fún gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin elite ẹ̀yin àgbàyà bàbá òfò ẹ̀yin ọba àdánù gbogbo yín tẹ kó lẹ Yorùbá sí gbogbo họ́wùhọ́wù yìí ẹ̀yin bàbá òfò tẹbí mo òfò kalẹ̀ gbogbo ẹ̀yin yóò fò tẹbí ọmọ òfò kalẹ̀ lẹ́bí Gbàjàmílà yẹn olórí burúkú ọmọ àlè mo fẹ́ ránṣẹ́ sí ìyá Fẹ́mi Gbàjàmílà ṣé ojú òtún yín pé ẹbí ru ọmọ báyìí tó dẹ̀ ń ba ìran yín jẹ́ ṣé ẹ pé Fẹ́mi Gbàjàmílà ń ba ayé ìran ọmọ yín jẹ́ ni nílẹ̀ Yorùbá tó ń bá bí ìyálà ya èrè àwọn yúùtù náà ní jíjẹ tó ń bá bí ìyálà ya ẹ̀ pọ̀nrípọ̀nrí gbogbo ẹ̀yẹn bí ẹ̀ ẹni kó sọ̀pọ̀tì water bill yẹn tó ń bá bí pọ̀nrí bàbá ńlá kú bàbá ẹ̀ pọ̀nrípọ̀nrí gbogbo ẹ̀yẹn bí Gbàjàmílà ẹni sọ fọ́mọ yín pé kó pàṣẹ bíìlì yẹn dẹ́yìn gbogbo ẹ̀yin gọ́vnà gbogbo yín ẹ̀yin ìyá gọ́vnà ẹ̀yin ìyàwó gọ́vnà gbogbo yín pátá olórí burúkú ni gbogbo yín ṣé bílẹ̀ Yorùbá ṣe rí rèé ṣé ń gbà táwọn ọkọ yín tẹ̀ ń pè láwọn ọkọ àwọn máa lè gbogbo yìí ṣáwọn lè nígbà tí Jákàndé ṣe fi gbogbo ilẹ̀ tí Awólọ́wọ̀ fi gbogbo ẹ̀ ṣe bínú bẹ́ẹ̀ làwọn ti lọ léèwé tó ń pariwo ń sìn ṣé bọ́n ṣe fílẹ̀ náà ṣé ń gbà táwọn lọ lé ṣé bẹ́ẹ̀ ló ṣe wà ń sìn ẹ̀yin akọ́ ọmọ tí yín nítorí pé ẹjẹ́ ìyàwó gọ́vnà ẹ̀kọ́ ọmọ tí yín wà abroad wàhálà ẹ̀ ní jèrè àwọn ọmọ yín ẹ̀ ní jèrè wọn kan náà ọmọ yín ẹ gbà bẹ́ẹ̀ tó bá yá ilẹ̀ Yorùbá bí gbogbo yín ládámọ̀ tó máa dójú máa rúgbó débẹ̀ gbogbo yín tẹ̀ sọ pé ẹ máa lọ gbé OPC kan kó wá gẹ̀rù wà láì OPC gan àwọn ò ní lè dúró wò tán OPC ẹ̀ ní lè dúró wò tán bọ̀tí mẹ́rin pé gbogbo OPC kọ́ o màá sòtọ́ fún yín o gbogbo OPC kọ́ àwọn OPC alátẹnujẹ mo ti gbọ́ information yẹn táwọn bá kọ́ pé OPC wọ́n ti lọ arrange gbogbo owó tó yẹ kán ná fúlù tó ń fẹ́ ná òun ná fún ẹ̀yẹn OPC ń sìn ṣé owó yẹn tó máa ti ná fún yín tẹ́lẹ̀ tó ti ṣèlú dára ṣá máa ń dẹ̀ ká máa kóra sí gbogbo wàhálà tẹ̀gbẹ́ tó ń ṣe wọ́n fún yín ní peanut kẹ́ ẹ máa ṣọ́ àwọn ọba kan kẹ́ ẹ máa ṣọ́ àwọn olówó kan àwọn kan wà láì ẹ jẹ́ tán Yorùbá nation ẹ jẹ́ tán ẹ gbà bẹ́ẹ̀ ẹ bá di anything ẹ jẹ́ tán gbogbo yín gbogbo wọn kọ́ o màá sòtọ́ fún yín gbogbo OPC kọ́ o gbogbo OPC kan náà ṣiṣẹ́ yẹn o màá sòtọ́ fún yín o àwọn kan wà ẹ lè ra wọn mo mọ̀ yẹn ná but ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ wọ́n ní Yorùbá wọn náà gbọ́n ẹ gbà lọ́wọ́ wọn then mo rí crowd tó ń tẹ̀lé election tó lọ PDP tí wéèrò ṣe pọ̀ yẹn ṣe rí gbogbo ẹyin youth tẹ wà ń bẹ̀ yẹn mi ò bá yín wí màá sòtọ́ fún yín mi ò bá yín wí o ẹ̀yin náà ẹ gbà díẹ̀ tẹ nígbà ẹ jágbà lọ́wọ́ wọn ẹ ti gbà tẹ nígbà báyìí sí o olórí burúkú wọn ti dìbò ẹ̀yin náà ẹ wá kẹ̀yìn sí wọn àwọn ilé ẹ kẹ̀yìn sí wọn sẹ́ẹ̀ tí Yorùbá nation bá ti ń dìde gbogbo bẹ́ẹ̀ ṣe jáde yẹn ni kẹ́ ṣí tẹ̀lé Yorùbá nation ẹ jẹ́ kọ́ mọ̀ pé ẹ gọ̀ mọ́ kò sọ́bọ̀ ń dọ̀rì mọ́ tó máa kówó chicken change fún yín tó máa ní kẹ́ fi dìbò ẹ wá tún lo 8 years ayé yẹn wá bàjẹ́ mọ́ bẹ́ẹ̀ eléyìí tẹ́ ti gbà ẹ̀ tẹ́ ti jágbà lára òtítọ́ ẹ fi wọ́n lẹ̀ tí Yorùbá nation bá ti jáde ẹ̀yìn bọ́ta gbogbo wọn ẹ dákó fún wọn ẹ dábẹ́ fún gbogbo wọn eléyìí tó bá support wa ẹ fi wọ́n lẹ̀ eléyìí tó bá ti bá Yorùbá jà fẹ́ jà rárá nínú rally yẹn peaceful rally ni but ẹni tó bá ṣe wèrè ẹ jẹ́ kí wèrè ṣe ẹni tó bá ṣe wèrè kọ́ bá ṣe wèrè ẹ jẹ́ kí wèrè ṣọba yẹn anybody bá ṣe wèrè ẹ jẹ́ kí wèrè ṣe no tata fọ yanyan lọ́wọ́ tàwa yìí ṣó ṣe ń sè òun ni mo ṣe lè blame yín èmi mọ̀ pé condition tó mọ̀ ṣe ni pé wọ́n jẹ́ kébi pa yín sọ̀rọ̀ tó máa fún yín ní small change ẹ lè support but èmi mọ̀ pé ní common sense ju wọn lọ common sense táwọn máa fi ń tàn yín yẹn èyí náà ẹ ti gba change lọ́wọ́ èyí náà ẹ lò against wọn sìn tí Yorùbá nation bá ti jáde ẹ̀yin ẹ jáde ẹ dúró tán mi ò ní kẹ́ dúró kẹ́ wá kọ́wọ́rọ̀ ìdúró ti kanra ẹ múra lẹ̀ ó máa bẹ́ẹ̀lẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ Fúlàní ò wọlé fún yín o ó tọ́lẹ̀ tí mo àwọn Fúlàní wọn ò wọlé fún ẹ̀wò ó máa bẹ́ẹ̀lẹ̀ ẹ múra lẹ̀ ẹ youth ẹ má jẹ́ ká bàbá kan ẹ má protect bàbá kankan tí bàbá yẹn bá ṣe dáadáa kò ní the protection o automatic ni protection máa wá fúnra rẹ̀ bàbá tó bá ṣe dáadáa automatic ni protection ni àwọn èèyàn rọ bàbá dáadáa ni but eléyìí tó bá ṣe wèrè àní ẹ ṣe wèrè fún eléyìí tó bá jẹ́ wèrè ẹ ṣe wèrè fún kò ọba ni anybody ẹ ṣe wèrè fún eléyìí tó bá ti tẹ̀lé Yorùbá nation wọ́n máa tẹ̀lé Yorùbá nation mo mọ̀ yẹn ẹ máa wòran wọ́n máa tẹ̀lé Yorùbá nation but ẹ wá fura ẹ máa ẹ̀kan lóyìn wọ́n á tẹ̀lé Yorùbá nation wọ́n á tún fọgbọ́n fà yín léyé àwọn Fúlàní lọ́wọ́ ẹ fura pẹ̀lú yẹn o ẹ má jẹun tọ̀yàn ẹgbẹ́ máa ń tọ̀yàn ní àwọn politician gbogbo àwọn ọba yẹn wọ́n máa ń tọ̀yàn alátọ̀pá ni wọ́n ó lè jìbìtì ní gbogbo àwọn ọba tẹ̀wọ̀n ó lè gbogbo àwọn ọba yẹn kọ́ máa sòtọ́ o gbogbo àwọn ọba yẹn kọ́ gbogbo àwọn elite yẹn náà dẹ̀ kọ́
gbogbo àwọn OPC kọ máa sòtọ́ yẹn kò ń ṣe gbogbo wọn but àwọn few àwọn bad ex wà nínú wọn bad ex ní tó bá tó time yẹn a máa rí wọn ẹ̀yin náà máa dá wọn mọ́ ní nǹkan sọ fún yín àwọn èèyàn àwọn míì wà tẹ́ ti mọ̀ wọ́n ready ẹ jẹ́ kọjọ́ dé náà ni àwọn míì wà tẹ́ ti mọ̀ pé yes eléyìí ọmọ àlè ni ẹ̀dẹ̀ fọ́ máa lè hàn ẹ jẹ́ ká mọ̀ pé ẹ jẹ́ kó mọ̀ pé ọmọ àlè lòun kẹwo yọdún àwọn Afẹ́nifẹ́re wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá over 60 something years wọ́n fẹ́ ṣe kinní kan Yorùbá ṣe pé Yorùbá nation dún wọn support rárá àwọn bàbá àdánù wọn sọ pé ẹ má tẹ̀lé àwọn youth this time is your time ẹ láti dìde you have to take control over Yorùbá nation ẹ lè máa ṣètò àwọn bàbá àgbàlagbà kọ́ máa darí yín bẹ́ẹ̀ wọ́n máa ṣe báṣubàṣu àwọn bàbá kan wà tó jẹ́ bàbá dáadáa àwọn bàbá dáadáa bíi bàbá Professor Banji Akintoye bàbá Chief Sunday Igboho àti ìyàwó Onítìrí àwọn kan wà lábẹ́ wọn tó ń bá wọn ṣiṣẹ́ lábẹ́lẹ̀ tó pèèyàn dáadáa ni wọ́n mi ò mórúkọ gbogbo wọn tán bọ́ mi ò dẹ̀ fẹ́ dárúkọ tó bá tó stage gbogbo lẹ máa rí tó bá tó stage gbogbo lẹ máa rí àwọn alábòsí bẹ̀ tán dábẹ̀ náà ẹ máa tún rí wọn náà àwọn alábòsí wọn bẹ́ẹ̀ náà gbogbo wọn pátá lọ náà máa yẹ̀yẹ́ ojú àwa tì wọ́n gbogbo òṣì tán ti ń ṣe ní Nàìjíríà yẹn wọn tún dánrú ẹ̀ mọ̀ nílẹ̀ Yorùbá because ilẹ̀ Yorùbá new mindset ní gbogbo wa orí kan òjò rí bó ṣe máa rí nìyẹn so ẹ̀yin youth àsìkò yín lélẹ̀ we need all the youth in Yoruba land to stand up and fight for their nation all youth in Yoruba land should stand up and fight for their nation wọn lè jẹ́ kájọ́ ìkan wá gbalẹ̀ lọ́wọ́ wọn they should stand up and fight for their nation wọn máa declare Yoruba nation anytime soon so be ready kò ṣe pé kẹ́ ready lásán ẹ gbé flag yín dání kó ní ká kó lọ ra flag yẹn tó bá dẹjọ́ náà ẹ gbé kẹ́nu orí kan gbé bọ́ta kí flag yẹn kó sùn lọ bí ẹni gan-an táwọn máa rí àwọn tó máa wá látà abroad wọn náà ń bọ̀ wọn yapa then provision tún ti wà ńlẹ̀ onímọ̀ sọ pé àkáǹtì security tí ìyàwó Onítìrí tó gbé jáde tó kọ òmìnira Yorùbá 2022 àkáǹtì yẹn ibẹ̀ ní kẹ́ fowó sí ẹ̀yin tẹ́ wà labroad ibẹ̀ ní ká fowó sí nsìn ẹ má fowó sáwọn àkáǹtì tó kù yẹn I need àwọn àkáǹtì yẹn for now security la need nsìn security la need I need àwọn àkáǹtì ìwèrè tó kó ra wọn dẹ́pọ̀ àwọn bàbá oníjẹkújẹ ẹnu wà nínú kóra wọn sí díẹ̀ ẹ̀yin gbàgbé àwọn yẹn náà a máa dì pẹ̀lú wọn later ẹ fi wọn yẹn lẹ̀ security àkáǹtì yẹn tí òmìnira gbélé yẹn ibẹ̀ ní ká lọ ibẹ̀ ní kẹ́ fowó sí for now that's why we need the money now we need the money urgent àwọn títí wọn yẹn wọn mọ̀kọ́ tó ń ṣe nígbà tí èèyàn mẹ́jọ máa tó sáyà check ìjà ìṣọ́ ní ti parí tán mo ti sọ́nù show tí mo ṣe lánàá delay tactics náà máa ṣe ẹ lọ kó gbogbo yín sínú ibẹ̀ yẹn wọ́n fẹ́ ṣe kí ní kọ́ báyìí ẹnìkan á ní ọ̀rọ̀ tí delay máa fi dé tí gbogbo máa fi dàrú tá fi padà pápá kó apàdà sínú oko Fúlàní ò ní game tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ò ní mo ti bẹ̀ yín sí yẹn òótọ́ mo sọ fún yín gbọ́ àwọn tó wà ń di ẹ̀yẹn bàbá wọn ò ṣèyàn tó dára rárá gbogbo wọn tó wà ń di ẹ̀ àwọn youth yẹn náà create account yẹn wọ́n á gbá wọn sẹ́gbẹ̀ẹ́ àwọn á bẹ̀rẹ̀ sí ní gbá lead but mo ti ṣe inú fídíò lánàá so mi kì í máa tuntun yẹn sọ eléyìí tí mo fi jáde ilé ni tó pé ẹ̀yin Gbàjàmílà ẹ̀yin governor ẹ̀yin senate ẹ̀yin rep tó jẹ́ ọmọ Yorùbá tọ́n bá bí ìyálà ya pọ̀nrín bàbá yín ẹ jẹ́ kán sáì bíìlì yẹn wọlé tọ́n bá bí pọ̀nrín bàbá yín a máa wá yín tí ilẹ̀ Yorùbá ni even bọ́n sáì ní àgbàlẹ̀ Yorùbá nǹkan tó yẹ yín nìyẹn but àá fẹ́ fi hàn yín pé sẹ́ẹ̀ tẹ́yìn bá allow consign ẹ̀ a máa wá yín tí ilẹ̀ Yorùbá ẹ gbà bẹ́ẹ̀ sign a concept bí Fúlàní sign ẹ̀ àgbàlẹ̀ wa ẹ gbà bẹ́ẹ̀ àgbàlẹ̀ Yorùbá by fire by force àgbà Yorùbá nation will soon be declared now ẹ máa wòran kò tí yá ni very very soon ìyẹn ni mo ní kí wọ́n sọ fún gbogbo ẹ̀yin youth ẹ jẹ́ ẹ dìde this is the time owó ṣẹ́rí owó PDP APC tẹ́ ti gbà yẹn ó ti tó ẹ fi oúnjẹ sílé ó máa happen láìpẹ́ ẹ fi oúnjẹ sílé ẹ gbáradì gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ẹ gbáradì ẹ kóra yín group by group ní ẹ dúró tán ẹ dúró tìkanra aṣọ aláṣọ lẹ̀gá ń lò ó ti yẹ yín ó yẹ kó mi fẹ́ sọ̀rọ̀ jù báyẹn lọ ẹ má nídìí pé kíní kan ẹ má wọrí aṣọ aláṣọ lẹ̀gá ń lò ẹmu náà lẹ máa lò n tó ń gbé ìdáhùn ló máa pa ohun ẹgbà bẹ́ẹ̀ ìdáhùn náà lẹ máa fi pa ohun bóyá máa rí nìyẹn ìdáhùn lẹ máa fi pa ohun bó ṣe máa rí ni mò ń sọ fún yẹn ẹ ṣáà ní sùúrù wọ́n máa declare láìpẹ́ ẹni tó bá gbémú ẹ gbémú fún kó gbémú ẹ̀ sọ́run ẹni tó bá gbémú ẹ kó gbémú ẹ̀ sọ́run ẹ̀dúró tìkanra ilẹ̀ Yorùbá ẹ̀ lè rí gbà láyé àwọn báyìí gbogbo wọn àwọn báyìí most of àwọn báyìí aláyé bàjẹ́ ni gbogbo wọn mo tuntun sọ èèyàn báyìí
àgẹ́ elite ẹ̀yin Afẹ́nifẹ́re ẹ̀yin máa lè ló pọ̀ jù nìyí ká má rí nǹkan ní mo sọ pé ẹ̀yin youth ẹ̀yin lè máa dìde ṣẹ́ni wọn báyìí ẹ̀wọ́n bọ́n yín ṣe ilẹ̀ Yorùbá ẹ̀rí wọn ń dẹ̀ dákẹ́ wọn sọ̀rọ̀ it's a shame it's a big shame so tábà gba Yorùbá some people that máa expect ẹ̀rọ àwọn tó kó sí di owó central account yẹn ní gbogbo wọn náà òsèǹnì ìṣubú lodó àbí ló ń jẹ́ ogun wọn tó kóra yan wèrè tó kóra wọn jọ síbẹ̀ yẹn ṣé àwọn tẹ́pẹ́ wọn gẹ́ta ara wọn tẹ́pẹ́ náà tó ba ilẹ̀ Nàìjíríà jẹ́ tó ń sún Yorùbá débi tó wà yẹn àwọn náà kan tó máa lọ dáwọ́ sínú òmìnira account ní kẹlọ security yẹn ní kẹlọ dáwọ́ sí níbẹ̀ fún yín ibẹ̀ ní kẹlọ dáwọ́ sí ibẹ̀ láti ní ìdúwọ́ urgent bye account yẹn ní kẹlọ fowó sí that's what we need now ṣẹ́ra kan ti tún party a máa ní ìdẹ́pọ̀ kò yá party nǹkan ló kàn sí mo sọ pé àwọn youth ní kẹ́ take over àwọn bàbá ìwọ̀n ọmọ nǹkan tó ń ṣe oko parun náà máa kó wa lọ oko parun àwọn bàbá tó náà ń ṣe Yorùbá nation oko parun náà máa kó wa lọ yàtọ̀ sí Professor Banji Akíntóyè wọ́n kàn mo ti sọ show lánàá wọ́n kàn ti bàbá yẹn ti kùtì ni wọ́n fi age wọ́n ní bàbá yẹn ti age wọ́n ti bàbá yẹn ti kùtì gan kò tó ń ṣe fún bàbá yẹn nìyẹn ìyẹn ni ìyàwó onítìrí ò gbà fún wọn gbogbo ṣe ń kan ariwo tó ń kanra bí ajá lójú kan káàkiri nínú mídíà kiri àti lọ́yọ̀ òfò àtàwọn bàbá òfò àwọn olè oúnjìbìtì àwọn tó hẹ́ẹ̀dì mídíà dànù gbogbo yìí. ibi tẹ́ máa fowó sí òmìnira Yorùbá 2022 ibẹ̀ security ibẹ̀ ní máa fowó sí ibẹ̀ yẹn lówó ibẹ̀ yẹn láti nídìí owó ńsìnsìn á nídìí ẹ̀ ńsìnsìn lọ́wọ́lọ́wọ́ ẹ̀ àti gbáradì àti ṣetán Yorùbá on ní pẹ́ declare Yorùbá nation ó ti ready Yorùbá nation ti ready ó máa declare láìpẹ́ yìí ẹ mọ̀ kan tó wá ṣe mo sọ pé gbogbo wọn tó wà nínú central account àwọn bàbá yẹn non confused bá non da confusion lẹ̀ but àwọn politician látọ̀dọ̀ Tinubu ni wọ́n máa create fear ó máa dógun lẹ́ ó máa ṣe kinní kan ó máa àwọn yẹn máa kú gan wọ́n máa create fear lára sí ara bàbá kí bàbá wọ́n lè fa delay tó máa fi bọ́ sí 2023 òun ni game tó ń play ní gbogbo àwọn bàbá tẹ̀rín ẹ̀ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ bàbá Akíntóyè pátá gbogbo wọn ni kò sẹ́nìkan tẹ̀ gbogbo pátá from A to Z ni mo sọ gbogbo A to Z gbogbo wọn lè politician ni gbogbo wọn ó lè èmi mo sọ bẹ́ẹ̀ ó lè ní gbogbo yín ó ń jìbìtì game tó ń play ni mo sọ fún yẹn so ṣẹ́rí àkáǹtì yẹn ká ní àwọn èèyàn sáré lọ rọ́ọ̀ṣì ó dáwọ́ síbẹ̀ ni wọ́n á sì owó yẹn mọ́bẹ̀ fún yín ẹgbà bẹ́ẹ̀ ní rówó yẹn lò ẹ kàn rí pé wọ́n kàn ṣọṣẹ́ náà jẹ́bọ̀ ẹ̀ ní ṣe bá dáwọ́ kan ká fún yẹn ṣe bẹ́ẹ̀ owó yẹn ò ti jà wọn kò tí ì sáà ní wàláì kẹ́ tó mọ̀ 2023 ti wọlé géèmù tó ń lọ mo ti já yín sí yẹn géèmù tó ń lọ mo já yín sí yẹn omi sọ wípé security account tí òmìnira 2022 owó ibẹ̀ ní kẹ́ lọ fowó sí ibẹ̀ lẹ́ máa ti rí nǹkan tó ń fowó yín ṣe láìpẹ́ láì jùlọ ẹ̀yin gan máa rí fún ara yín ẹ ní sùúrù sẹ́ a ní ẹ fowó sa a ní ìdòwó sí síbẹ̀ yẹn sákàǹtì yẹn a ní ìdòwó sákàǹtì yẹn òmìnira 2022 ti security a ní ìdòwó sákàǹtì yẹn báyìí iṣẹ́ ti ṣe tán bíntín bí bàbá wa àti ìyá wa ṣe máa ń sọ wọn á ní díẹ̀ lókù yẹn a ní the small finance sí àkáǹtì yẹn jọ nítorí Ọlọ́run ẹ bá wa fi àkáǹtì yẹn la ní ìdòwó sákàǹtì tọ̀hún yẹn jàre káàkáǹtì yẹn ìsinmi ná ẹgbẹ́ káǹtì yẹn kó yẹ gbé sinmi jàre kí lẹ́ ń ṣe kẹpàá yín dà sọ̀hún ẹgbẹ́ káǹtì yẹn ìsinmi ná sọ jàre òmìnira 2022 security ibẹ̀ ní kẹ́kọ̀ọ́ fowó sí ìyẹn la nídìí ń sin tó kàn ń sin ní tó kàn nìyẹn kò ń ṣe àwọn ilé ìtọ́wọ́n kan bàbá yẹn kójọ tó ọmọ tó ń ṣe tó náà fẹ́ lọ dákò ṣọ́kò náà fẹ́ dá ní àní security force wọ́n sọ̀rọ̀ pé àwọn fẹ́ lọ dáa fẹ́ máa lọ gbin ẹ̀pà fẹ́ máa gbin gàrí òsì yóò lọ gbin ibẹ̀ nìkan náà ń dá ọmọ gbọ́ ní tí wọ́n sọ pé wọ́n fẹ́ gbin àmàlà máa gbin bára yín dà sọ. iná ṣe ń gẹ̀ ibẹ̀ yẹn ní káfọ́ ibẹ̀ I need a urgent bàbá báyìí Yorùbá nation ọ̀n ní pẹ́ announce ẹ̀ ọ̀n ní pẹ́ declaration àwa la ní ẹ̀tọ́ wa àwa la nílẹ̀ wa eléyìí tó ń parọ́ pé Israeli wọ́n dáwọ́ kan bí condition wa Yorùbá ó yàtọ̀ sí ti Israel ò nílẹ̀ Israel lọ jàgbalẹ̀ yẹn àwọn ò ní láti jàgbalẹ̀ àwa la nílẹ̀ yẹn Ọlọ́run ló ti bless wa gbogbo ànìmúlò ilẹ̀ Yorùbá ló ní so gbogbo stress tó ń kó wa sí yẹn à ní ìdẹ pé ẹ máa lọ dáwọ́ kan sí central account à níjẹ because we have enough money we have enough resources àwa la nílẹ̀ àjàgbalẹ̀ àwa la ní epo àwa la ní omi àwọn lá ní gbogbo ẹ wọ́n ní pé àní race capital passport lásán tí ìyàwó ní tìrìfẹ́ ṣe lásán ẹ̀mọ revenue tá máa generate ń bẹ̀ yẹn ni ẹ̀mọ revenue tá máa generate ń bẹ̀ yẹn ni lórí custom kọ́ máa kó nǹkan wọlé lásán ẹ̀mọ revenue tá máa generate nínú yẹn lásán ni. gbẹgbẹ àsanwó ọmọkàn ọkàn mọ́ security yẹn la ní ìdòwó sí báyìí security yẹn la ní ìdòwó sí òmìnira 2022 tí ìyàwó ní tìrí gbé kílẹ̀ fún security ibẹ̀ yẹn la ní ìdòwó sí gbogbo aláti ní àkáǹtì ẹ̀ a ní ìdòwó síbẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ yìí ní pẹ́ declare how many a lot of activities might take place
tí gbogbo ẹ bá ti ń lọ activities máa take place a need owó láti máa fi finance àwọn tó wà ń bẹ̀ gbogbo wọn pátá aláti máa both food and everything ẹ má worry ètò ti lọ pẹ̀lú ògùn la máa declare láìpẹ́ yìí yes a máa declare láìpẹ́ yìí kí gbogbo yín ẹ̀yin ọba kí ẹ bá ṣáájú bẹ́ẹ̀ lọ àfihàn tó bá gbọ́n ní kó tè join báyìí ẹ̀yin bàbá elite ẹ̀yin bàbá 90 yẹn tẹ̀ bára yín dàsọ yín 90 òṣè kọ́ni dàsọ jáde ẹ̀yin ọba òfò tẹ́gbẹ́ pọ́lísà lókè náà gẹ́gẹ́ bẹ́rẹ̀ Yorùbá a máa educate àwọn ọba mi kúrò àwọn ọba tó ti ìfòyàn yẹn a nídìí wọn a nídìí ṣẹ́rí agbúrò clean ilẹ̀ Yorùbá clean ìdọ̀tí ti pọ̀ gan ìdọ̀tí àwọn bàbá yẹn ìdọ̀tí ní gbogbo wọn ìdọ̀tí pọ̀ gan àwọn sọ pé kọ́ńdọ̀ security la need owó sí báyìí ẹjọ́ nítorí ọlọ́ security account la need owó sí báyìí we need that money urgent now ọ̀n ní pẹ́ declare ìdá máa declare time tó máa declare èmi gan mọ̀ ẹni tó máa ṣe èmi gan mọ̀ èmi mọ̀ pé kò ní ṣe lẹ́yìn bàbá wa Banji Akintoye ilé tó kù èmi ò mọ̀ any other thing èmi ò mọ̀ but that's what I know pé very soon Yorùbá nation will soon be declared either they like it or not so gbogbo eré tó ń sáǹsìn òun náà lo Tinubu náà lo àwọn bàbá tó ti wọnú Yorùbá nation náà fọgbó fáfá fẹ́ máa create enmity divide and rule láàrin everybody ẹ̀rí pọ́n tó ti ń lo ara àwọn tó ń campaign fún Yorùbá nation mo ti ṣe show fún yẹn náà tó ń campaign ṣáà ìbọn yẹn ṣe wọ́n ara wàrà tó ń ti kú yín ò tí ẹ̀ mọ́ nǹkan tó ń bá kiri ń tiẹ̀ gbogbo wọn pátá ẹ̀rí wọn bọ́n ṣe sún lọ báyìí wọ́n tún sọ tó ń campaign tẹ gbogbo wọn rẹ̀ pé èèyàn gidi ni wọ́n gbogbo wọn mo ti sọ fún yín sẹ́ gbogbo ohun tó ń fẹ́ jẹ́ ohun tó máa jẹ náà wà reality lẹ́yìn ṣe ń rí sí Yorùbá nation reality la máa tó ń tẹ̀lé Yorùbá nation tọkàntọkàn àwọn tó ń campaign fún Yorùbá nation tọkàntọkàn reality lẹ́ ń rí yẹn ìwò lè foníwàlẹ̀ reality lẹ́ ń rí yẹn ní tó bá ti jẹ́ ṣe rí ọ̀rọ̀ Yorùbá campaign tẹ́ ń rí ó dàbí ẹni tí ò bá wà straight forward kò lè join wa ẹni tó máa ń ṣe bí aṣẹ́ tẹ́ pé gbogbo ọkùnrin ló máa ń wọlé sí lára bẹ́ẹ̀ lómi ṣe ń ṣe yẹn bí lè wá interview bí tó ń wá interview bá ṣe wíṣe máa ń bá ṣe wí kò sí nǹkan tí ò lè gbà kò sí nǹkan tí kò ní pride kò ní courtesy kò ní manner kò ní dignity pé this thing náà kò pàtì mọ́ mission tó wà lọ́wọ́ mi Yorùbá nation ló wà lọ́wọ́ mi kẹ́nìkan máa gbé politics kẹ́nìkan máa gbé nǹkan tí ò jọ mọ́ Yorùbá nation wá sọ́dọ̀ mi pé kò lè work so n ta fi máa ma àwọn patriotic Yorùbá campaigner nìyẹn yàtọ̀ wà láàrin ra wa ẹ̀kan orí gbogbo àtàkùn pariwo àwọn alámọ̀ ilé tó gbádùn àwọn ètò ìgbádùn wọn àwọn alábòsí náà dá gbogbo wọn mọ̀ but a lè fẹ́ yẹn kù Nàìjíríà yẹn náà ló bá yé wọn jẹ́ báyẹn so ẹ má blame anybody ẹ ṣàfi wọn lẹ̀ tó má ti ń pariwo Yorùbá nation ní problem but tó má ti ń ṣorí burúkú ní problem tẹ bá bẹ̀rù burúkú ní problem tèmi nìyẹn tẹ bá bẹ̀rù burúkú ní problem gbogbo ìpátá ní problem but lẹ́yìn yẹn tó jẹ́ Yorùbá nation ẹ bá bọ́kùnrin mẹ́fà sùn kò sí ètò kan ẹ bá bóbìnrin mẹ́fà kò sí ètò kan mi Yorùbá nation yẹn ní kókó ẹ dẹ̀ má dà wá ẹ má play game Yorùbá play game àwọn gan ari alálẹ̀ máa ń mú yín alálẹ̀ ti mú gbogbo yín so mi ìfẹ́ sọ̀rọ̀ dé area yẹn ibi tí mò ń lọ gangan ní pẹ́sẹ́ ẹ̀yin youth this thing now is in your hand ẹ̀yin youth ó ti wà lọ́wọ́ yín o ẹ̀yin gbogbo tẹwàá lé nílẹ̀ Yorùbá ẹ dìde gbogbo ẹ̀yin youth tó wà nílẹ̀ Yorùbá ẹ dìde àsìkò ti tó o kò ní pẹ́ dé o ó ti dé o ó ti kanlẹ̀ kó wà nílẹ̀ kan tẹ́wàá kọ̀gbọ́ wẹ́rẹ́ ló máa wọlé o wẹ́rẹ́ ni o ẹ lọ múra lẹ̀ ẹ so flag mọ́ ẹni ilé ẹni lọ́wọ́ flag nìkan kọ́ ẹ̀ṣẹ́ ti yẹyìn sí ẹ ra gúgúrú sí o ẹ gbé flag dání kẹ́ ra gúgúrú sí ni o ẹ dúró ti kanra ni o ẹ má túra lẹ̀ rárá tẹ́ bá túra lẹ̀ rárá ẹ máa rí wọn ní aṣọ aláṣọ ni ọ̀gá ń lò ẹ rí lò ẹ má wọrí ẹ máa rí aṣọ aláṣọ ẹ máa rí lò ó yẹ kó ti yẹ yín jù bẹ́ẹ̀ lọ security account ẹ̀yin tẹ́ wà labroad tẹ́ wà lamẹ́ríkà tẹ́ wà ní Europe tẹ́ wà ní all over the whole world Canada everywhere security account tí ìyá onítìrí yẹn gbé kalẹ̀ ibẹ̀ ní kẹ́ fowó sí ibẹ̀ la fẹ́ kẹ́ fowó sí yes that's where we need the money now the other way account tó ń ṣáà need owó bẹ́ẹ̀ ń sìn ẹ fi yẹn lẹ̀ ntí Yorùbá máa jẹ ó ti wà ń lẹ̀ tẹ́ẹ̀bá ní iṣẹ́ tẹ́ ẹfà yọ́n gbà ọmọ kéèkéè ẹwú plan báyìí plan ẹwú bí yorí ti rí ṣe plan gbogbo ẹ̀kalẹ̀ ẹwù yá yẹn pẹ̀lú àwọn youth tí yá yẹn bá ṣiṣẹ́ ìyá yẹn àwọn youth ló ń bá ṣiṣẹ́ pẹ̀lú àwọn youth ṣé àwọn youth tó ń bá yá yẹn ṣe ẹwà idea tán tó lẹ̀ fún yá yẹn tẹ́pẹ́ àwọn ẹ̀pọ̀ wọn revision wọn ní mission wọn bẹ̀rẹ̀ sí ní ṣe ẹnu gbàgàbá yọ̀nù lórí wọn condemn kiri nígbà tán rí ọ̀kan àti lọ́ọ̀yà wèrè àti gbogbo àwọn lòdù certificate àwọn lórí kẹ́ńbẹ̀ gbogbo yìí àwọn olòṣì
àwọn bàbá òfò wọ́n fẹ́ wà wá sínú wọ́n rò pé àgọ́ bíi ti ayé generation tuntun wọn ni àti pé ayé generation tuntun wọ́n gọ̀ àgọ́ yẹn ló ràn wọ́n fẹ́ máa kágọ̀ yẹn rà wá new generation Yorùbá nígbà yẹn fún yẹn bàbá òfò yìí ẹ̀yin ọmọ àlè gbogbo yìí ní kúre gbogbo yín ó bá yàrá ìyá gbogbo yín lò sí i. So ẹ̀yin youth ẹ dìde ẹ̀yin tẹ́ wà ní US tẹ́ wà ní Canada tẹ́ wà ní Europe tẹ́ bá fẹ́ lọlé tó bá tó stage ẹ máa palẹ̀ mọ́ everybody máa palẹ̀ mọ́ ẹ máa palẹ̀ mọ́ àjọ máa jata máa gba ilẹ̀ wa ní padà àjọ máa jata máa gba ilẹ̀ wa padà. Mo ti sọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ń lé POPC mo gbọ́ ní information ló wá sí mi lọ́wọ́ wọ́n ní gbogbo yín wọ́n ti àwọn kan bá ti ń negotiate pé kẹ́ wá guide àwọn tó bá dójú ẹ̀ tó bá hùwà rere ò ní di guide àwọn wàhálà àwọn ló máa guide ẹ̀ fúnra rẹ̀ tó bá hùwà rere òun jẹ́ kí ìwà ẹ̀ jẹ́ kó àtẹ́lọ́wọ́ ẹni kò ń tọ́nu jẹ ni o àbí wọ́n máa ń sọ jẹ́ kí ìwà ẹ̀ kó speak fún ẹni o. Ọba tó bá ṣe wèrè ẹnibọ̀ tó bá ṣe wèrè ẹ jẹ́ kí wèrè ṣe new generation Yorùbá kó gbá wọn bàbá ìdọ̀tí kúrò kúrò nílẹ̀ Yorùbá ẹ̀kọ́ wọn kúrò ń bẹ̀ á nídìí wọn àwọn lè yóò ní vision wọn ní mission wọn ní clue tó sì wọn tán ní ẹ̀jẹ̀ kan bára wọn dànù ẹ jẹ́ káwọn YouTube bọ́ síbẹ̀. Mo ti ṣe ṣó lánàá pé ọdún mélòó l'Ọbásanjọ́ bàbá tó jẹ́ pé bàbá olè yẹn náà olóṣì bàbá òfò bàbá àdánù ó jẹ́ pé òun ló kó àwọn tó kó wa sóko ẹrú òun ló ní Dangote cement mo sọ bẹ́ẹ̀ fún yín òun ló ní ilẹ̀ tán kọ́ Dangote mo ti sọ́nù ṣomi tó ẹ̀mẹ́ta rí mo wá náà tó fẹ́ dára di sẹ́mi ilẹ̀ yẹn mo lọ́wọ́ ní Abẹ́òkúta òun ló ní ilẹ̀ yẹn tó wá ń parọ́ pé Dangote ó ṣì olórí burúkú gbogbo bẹ̀rẹ̀ bàbá yẹn àtàwọn bẹ̀rẹ̀ gbogbo lọ kówó sí tán fi develop bẹ̀rẹ̀ àwọn olórí burúkú àbó òfò àwọn olè tán ní vision tán ní mission wọ́n ń pariwo ń sìn ayé gbogbo yín máa bàjẹ́ nǹkan ní dáfún yàrá ìyá gbogbo yín ẹ̀yin olùlọ́sì yìí ẹ̀yin youth ẹ jíjẹ́ gba pẹ́rẹ́ kan bàbá yẹn máa jọ eléyìí tán ti já ayé yín máyé wọ́n ti já ayé yín máyé wọ́n tún já ayé yín lẹ̀ fún àwọn ọmọ títí wọn àwọn olóṣì bàbá yìí ó máa dé ẹ̀tọ́ ẹgbà bẹ́ẹ̀ gbogbo yín ẹ sáré ó sáré pé kò yé yín ni ṣe ti yá wòrè Yorùbá nation wọ́n máa declare Yorùbá nation máa dúró tán ẹ̀yin youth take back your constitution. Take back your right. Take back your right. Bọ́n ṣe bí yín tán bí ọmọ tí wọ́n tán bá bàbá tán pè náà bàbá wọn bá gbogbo wọn yìí bọ́n ṣe bí náà ṣe bọ́ wọn náà abẹ́ òbí kan ní gbogbo wọn gbà kọjá náà báyìí nà kó sórí tẹ́nì kò sórí àwọn tó máa jayé tí wọ́n tó jayé yín wọ́n tún jọ jayé ọmọ yẹn àti ní ká máa wò wọn bàbá òfòwò ayé gbogbo yín máa bàjẹ́ ní kọ̀ọ̀kan ẹ̀yin yóò tẹ́ dìde. This is opportunity for you, the whole youth in Yoruba land, opportunity in Lele. Don't never miss it. Tell le miss it, ẹ gbà bẹ́ẹ̀, àná ẹ lè miss it, ẹ̀yin náà àmújẹ́rì ẹ lè miss it, ẹ dúró ti kanra, ó ń rúgbó bọ̀ ẹ fi wọ́n lẹ̀, wọ́n rúgbó bọ̀ ẹ gbàgbé òṣì, wọ́n á declare Yoruba nation kó sọ̀kan tó máa ṣẹlẹ̀, gbogbo ẹ̀yin politician, tẹlọ́n sáré pápá ní ọmọ akẹ́sọ̀gùn àtàwọn ọba ọ̀yẹn ọba oníyàmàyàmà tẹlọ́n kó sáwọn kan lábẹ́ ọmọ akẹ́sọ̀gùn tẹ́pọ̀ ọgbọ́n kẹlẹ̀ paná Yorùbá ní gbogbo ariwo tẹlọ́n ṣe lábẹ́lẹ̀ gbogbo ẹ̀ ni mo ti já wọn sí ẹgbà bí ó ṣe lè ṣoríire gbogbo ẹ̀yin ọba yẹn ẹ má ti jẹ́ kán declare ó máa jẹ́ ẹjọ́ kó dìgbà wọ́n ń tàn yín títí táì máa fi lọ ní o àwa máa declare àti mọ gbogbo ojú ẹ̀yin àti mọ ọ̀rọ̀ yín àti mọ bí ṣe máa ń parọ́ òṣù ẹ̀yin bàbá òfò yìí ẹ̀yin bàbá tẹ́ pé tó yẹ ká rí lórílẹ̀‐èdè Yorùbá mọ́ ẹ̀yin olùsí olè gbogbo yìí oníjẹkújẹ gbogbo wọn ṣe orí kọ́bìtì àwọn máàlì aláyé bàjẹ́ òṣì àti ìyánu wọn àti gbogbo wọn lórí burúkú ni gbogbo wọn àwọn oníjẹkújẹ àfẹ́mí ọmọ wọn nìkan kọ́ máa tọ́jú wọn nìkan tó kù máa rùn pa ṣé ẹ má ọ̀rìn tó bá dójú ẹ̀ rí náà wò ẹ̀yin youth ẹ dìde ẹ̀kẹ́ mo ti sọ fún yín bẹ́ẹ̀ ṣe jáde fún PDP àti APC àwa bó ṣe ń lọ yé wa ó ti yé mi ẹ ti gba change lọ́wọ́ wọn àjẹmọ́nu yín ní owó yín tó yẹ kán ná fún yín ní every 8 years àbí every 4 years yẹn ẹ gbà bí èmi ò disagree ẹ gbà á but ẹ ti gbà báyìí o ẹ̀yin youth ẹ ti gbà owó yẹn báyìí o kí ló tún kàn tí Yorùbá nation bá bọ́ ọ̀tà ó yá ọmọ gbéra ńlẹ̀ everybody gbéra ńlẹ̀ ti kanra ẹ gbéra ńlẹ̀ gbogbo youth ilẹ̀ Yorùbá ẹ gbéra ńlẹ̀ gbogbo yín pátá ẹ gbéra ńlẹ̀ wọ́n declare lápẹ́ ní sùúrù tó bá ti tó stage ẹ máa gbọ́ tó bá ti tó time ẹ máa gbọ́ gbogbo ẹ̀ bàbá Sunday Igboho ṣá ẹ máa gbọ́ tó bá tó tó máa declare ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ kò tí ìyá ni but orúgbó bọ̀ láìpẹ́ lẹ́jọ́ wọ́n declare ilẹ̀ Yorùbá nation
gbogbo wọn àti gbọ́ gbogbo àwọn Fúlàní yẹn gbogbo wọn ṣe ló ń gba omi tí àwọn wòlé fẹ́ lọ sáìn wàláì eléyìí tó wọn bí yàrá ya ẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin gómìnà àtẹ̀yìn ọba yẹn pàtàkì ìdìde sí i táàrí kán lọ sáìn ẹ̀ a máa wá yín tí ilẹ̀ Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run because olórí burúkú ni gbogbo yín tó máa fi lè dán yẹn wò tí Fúlàní lè dán yẹn wò tí gbogbo yóò dìde kẹfàrà yagi gbogbo kọ́mọ̀ pé yes eléyìí ẹ̀ lè gbà láyè tó máa tó lè sáìn ẹ̀ ní sóríire gbogbo yín pátá a máa wá yín tí ẹni ọba náà a máa wá yín tí gbogbo ẹ̀yin ọba yẹn pátá tẹ́ẹ̀dì tẹ́ sọ̀rọ̀ tẹ́ wọ́n sọ pé sọ̀rọ̀ ọba wo ni sọ lábẹ́lẹ̀ sáà nídìí ọba kó sọ̀rọ̀ lábẹ́lẹ̀ mọ́járe sọ̀rọ̀ sókè láwà nídìí elite kan bá àtẹ̀yìn olówó òfò kan tẹ́ wà Nàìjíríà tó jẹ́ ọmọ Yorùbá yẹn tẹ́ safeguard wà láì a máa wá yín tí tó bá tó stage ẹ gbàgbé òṣì a máa wá yín tí ẹ gbàgbé òṣì ṣẹlẹ̀ ya wèrè ni wọ́n sọ pé kán gbalẹ̀ Yorùbá sí ẹ̀ ń ṣe bí olórí burúkú sí gbogbo yín nítorí ìjẹ́kújẹ òṣì tẹ́ ń jẹ́ nínú Nàìjíríà tó pé nínú kan nú yín náà lẹ́ ti ń jí ẹ wá tó ń mú yẹn tó wọ́n fi ń jẹ́ àwọn ọmọ ọ̀ràn tí ẹ̀yin olùṣe òpònú àgbàyà gbogbo yìí ayébo yìí máa bàjẹ́ ni nítorí water bill ló jẹ́ ń jáde mo ti sọ tán bá bí kí lórúkọ ẹ̀ Fẹ́mi Gbàjàmílà ṣú ẹ wà lọ́wọ́ mi wá àtú ẹ̀ àfẹ́ díẹ̀ síta ṣé New York ní Atlanta náà pé àfẹ́ díẹ̀ síta gbàgbé òṣì àbọ̀ bó ṣe lọ nílẹ̀ àfẹ́ àfẹ́ díẹ̀ síta Fẹ́mi Gbàjàmílà wọ́n ló ń bá wẹ̀ àfẹ́ díẹ̀ síta pátápátá àtẹ̀yìn gọ́vnà yẹn pò ẹ̀ ní níbi gbà ẹgbà mi sọ fún yín tẹ́ ẹ bá water bill tán bá stop ẹ̀mí délé tí gbogbo ẹ̀ dìde àfọ́sí yín o ẹ sáìn ẹ o Yorùbá nation ti dúró ẹgbà bẹ́ẹ̀ but àwa sọ pé wọ́n ti ẹ̀ sáìn nọ́ńdà yín nígi mú yín ẹ jìyẹ ní Yorùbá nation ẹ jìyẹ kẹ porabiso kẹ jádànù kúrò lẹ Yorùbá kò sí lórí burúkú ni a máa wòran kò tó jẹ́ ń jáde nítorí water bill ló jẹ́ ń jáde èèyàn máa lè yìí ẹ̀yin youth ẹ má give up kò ní pé ẹ ní sùúrù gbogbo táwọn sọ ṣé mo fẹ́ ṣe kí n sọ pé ọjọ́ ní báyìí ẹ jẹ́ pé ní ọjọ́ ẹ jẹ́ ń lo ikọ̀ fún yín ọjọ́ wákàtí ìṣẹ́jú ló kù ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé.